Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí wa ní àyíká yìí tí ẹ ti ń gbọ́ mi. Lọ́kùnrin àti lóbìnrin wa, àánú Ọlọ́run àtìlẹ́yìn rẹ̀, Ọlọ́run ó jẹ́ kó máa bá wa. Orúkọ ti tèmi ni Alhaj Agbo Kamaldeen Raji, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Akikat Global Investment Nigeria Limited. Òṣogbo ni mí, ọmọ bíbí Òṣogbo ni mí. Òṣogbo náà ni mò ń gbé, ibẹ̀ náà ni ilé iṣẹ́ mi wà. N tí mo mú wá fún wa, ó ní ìdí tí mo máa fi ń ṣe fídíò. Nǹkan méjì ni. Àkọ́kọ́ ni téèyàn bá lá àlákàlà tó ti pọ̀ jù, tó ti dààmú lórí àlákàlà iná ni o, àlákàlà iná ni o. Oúnjẹ téèyàn ò rí jẹ lójú ayé, téèyàn ń jẹ lójú ràn. Tó já sí pé nígbà téèyàn wà nínú ayé lójúmọmọ, inú ìrònú ló wà. Tó bá tún wá di lálẹ́ tó bá fẹ́ sùn, ẹ̀rù ó tún wá máa bà á pẹ̀lú oríṣiríṣi àlá. Tírú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ síyàn, téèyàn ń lálàá tẹ́rù ń bà á, tí ń lálàá tí ọkàn rẹ̀ ò balẹ̀, ẹ tẹ́tí dáadáa kẹ́ gbọ́ iṣẹ́ tí mo fẹ́ fún yín láti ṣe. Iṣẹ́ méjì ni mo fẹ́ fún yín. Ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni oògùn diabetics, ìtọ̀ ṣúgà yìí tó pọ̀ jù láwùjọ. Mo kọ́kọ́ rọ̀ yín ná, ẹ jẹ́ ká sọ ohun tí a bá ń jẹ. You are what you are eating. Ìwọ gangan ni nǹkan tó ń jẹ. Má kàn ṣàdédé máa jẹun tó bá wà ní sàkání rẹ̀, máa ṣẹ̀ṣà oúnjẹ tó máa jẹ ni. Máa ṣẹ̀ṣà oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí lèèyàn ń jẹ nísìnyí tó já sí pé ó sì ń jẹ́ àdánwò fún yàn. Pàápàá jùlọ nígbà tó bá di ọjọ́ alẹ́, ẹ̀dá èèyàn ní àlàáfíà mọ́. Yóò àwọn wúra rẹ̀ pé sóò náà ló ń dà báyìí látara nǹkan tó ń jẹ ni. Ẹ jẹ́ ká sá fún ṣúgà ní jíjẹ. Gbogbo nǹkan tó bá ti wà sweetened, ẹ jẹ́ ká sá fún. Ṣé ẹ pé diabetes kò sí nǹkan tó ń fà á ju the essence of sugaring system lọ. Tí nǹkan tó bá ti dùn bá ti pọ̀ jù, á ṣàkóbá fún kidney àti pancreas ara wa. Wàhálà dé nìyẹn. Á dẹni tó máa gún ní abẹ́rẹ́ insulin. Tó bá yá, ó possible kí kidney ọmọ park. Tó bá yá tí ò bá mójútó, ẹsẹ̀ rẹ̀ á máa wú tòmùtòmù. Tán bá fọ́ tẹ̀ lọ́nú, á jìn lọ́nú. Tán bá ká ọwọ́ kò ní tètè wá sókè. Tí kidney bá dẹ̀ ti ní problem, ó máa padà wá affect the heart. Wọ́n ń pè kíní kan ní ciprozine. Tá fọwọ́ tẹ̀yàn lẹ́sẹ̀ lọlẹ̀ báyìí kó jìn lọ́nú kó má wá sókè. Ọlọ́run ní jẹ́ ká bá yí dágbére báyìí. Ẹni rẹ̀ ò tiẹ̀ ní kàn wá. Ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà sọ nǹkan tá a bá fẹ́ jẹ. Kì í sọ̀rọ̀ yẹn ni kí èèyàn jẹun ẹ̀mẹ́ta lójúmọ́. Tó bá ti pẹ́ ẹ̀kan lọ bá rí oúnjẹ jẹ tàbí ẹ̀ẹ̀mejì, kó ṣáà jẹ oúnjẹ tó lálàáfíà, kí èso sì pọ̀ jù nínú ohun tó fẹ́ máa jẹ. Scientifically, ẹni tí ń jẹun tí wọ́n ń ká lórí igi, ẹ̀mí rẹ̀ ó gùn ju ẹni tó ń jẹ nǹkan tó ń wà láti inú lẹ́lẹ̀ lọ. Gbogbo nǹkan tó yẹ kó ṣe èèyàn ní aburú, ó ti gba abẹ́ igi jáde, igi yẹn ti extract ẹ̀. Ó rí pé ń bọ̀ bá yá, igi yẹn náà ò ní èso mọ́ dáadáa púpọ̀. Igi tó léso tẹ̀ ń ká àpẹẹrẹ máńgò bíi 10, 20 lára rẹ̀. Tipátipá lẹ́fì máa ká 3 nígbà tó náà bá ń gbó. Ẹ jẹ́ kí n fún wa ní egbògi yẹn. Téèyàn bá ń lá àlákàlà, orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Alhaj Agbo Kamaldeen Raji.
nọ́mbà mi nìyí 08037199363 08037199363. ẹ̀yin tẹ́ ń kọ́ ti fídíò mi mo fọ́lọ́ ń bẹ̀ yín ẹ má kọ́ ti fídíò mi láàbò mọ́. ìwọ tó bá dẹ̀ ní ọ̀rọ̀ gidi láti bá mi sọ má pe nọ́mbà mi. tí n bá fi fídíò sílẹ̀ màá ṣàlàyé rẹ̀ at length. tó bá níṣẹ́ tó fẹ́ bẹ̀ mí tàbí ní nǹkan tó fẹ́ bá mi sọ tó wà reasonable pè mí, but tó bá ti ń fi kọ́ ọ dà mí láàmú mi ní gbé. téèyàn bá ń lálàkàlà ẹ jẹ́ ká lọ wá òṣùbàtà. táwọn bàbá wọn máa ń sọ pé òṣùbàtà ní lékè odò, ewé òṣùbàtà ẹ wá. tẹ́ bá ti rí òṣùbàtà yẹn ẹ wá ojú oró, ewé kan náà wọ́n ń pè bẹ́ẹ̀, lójú omi náà ló wọ́n wà. ẹlẹ́ẹ̀kẹta ẹ wá ewé pèrègún. tẹ́ bá ti rí ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ gún mọ́ ọṣẹ, ẹ wá fi omi àgbọn pò ó. lẹ́yìn ọjọ́ 7 ní kẹ́ ẹ máa fi wẹ̀. after 7 days wọ́n ń fi epo rárá o, ẹ̀yàn oníbèrè sọ lẹ́nu. ewé ojú oró, ewé òṣùbàtà, pèrègún ẹ gún papọ̀, ewé pèrègún ẹ gún papọ̀, mẹ́tẹ̀ẹ̀ta etí odò náà lẹ́ẹ̀tì rè. ẹ gún mọ́ ọṣẹ dúdú, ẹ fomi àgbọn pò ó, ẹ kó pamọ́ sínú òkè. lẹ́yìn ọjọ́ 7 ẹ máa bù kẹ́ ẹ máa fi wẹ̀. lágbára ọlọ́run aláyàn ọlọ́ òní lálàkàlà mọ́, ẹ̀rù òní bọ̀ ọmọ. táwọn èèyàn bá tiẹ̀ ń wò pé àwọn máa dán láàmú, ọlọ́run ó sì tú ọ sílẹ̀. má tanra rẹ o, tó o bá wà nínú ogun ayé má dúró. àwọn tí ń lé ọ náà ò dúró, wọ́n ti ń lé ọ ká yẹn, ìwọ náà tẹsẹ̀ mọ́rin. ńgbọ̀ bá yáyọ́ rẹ̀ wọ́n, Olúwa ṣàánú fún wa. nọ́mbà mi 08037199363 08037199363. nọ́mbà yẹn náà ni mo fi ń ṣe WhatsApp. egbògi ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fún wa ní ti diabetics, the essence of sugaring in system. ẹ lọ wá èso abèrè tó bá gbẹ kó bí owó kan tá a mọ̀ sí kóńgò kan. lẹ́yìn rẹ̀ ẹ lọ wá idé funfun kóńgò kan, ó di 2. ẹ lọ wá álọ́ọ̀mù dúdú díẹ̀ ni o, álọ́ọ̀mù dúdú díẹ̀, sọ gbọ́ mi yé, álọ́ọ̀mù dúdú díẹ̀. ẹ lọ papọ̀, ẹ kó sínú òkè. bí sọ àwọn ẹlẹ́rọ kan bá ń lọ kan blend ẹ kó dàbí powdered, wá kó sínú òkè. ẹ wá máa bù sí bí ìmùkọ ọmọ kékeré kan sínú ògì láràárọ̀ láì tí ì jẹun. tẹ́niyẹn bá ń tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ tó mọ́ níjọ́ bá ti lò náà lọ́lọ́wọ́ ṣàánú ẹ̀. gbogbo kídìnì rẹ̀ àti nǹkan tó fẹ́ bàjẹ́ nínú àgọ́ ara tó lè fa kán sọ wípé ṣúgà rẹ̀ ti rise, ọlọ́run ṣàánú ẹ̀. mo sì ládùúgbà pé àní bá àsìkò yìí dágbére. gbogbo wàhálà tẹ́ ṣe ẹ̀yin lẹ́ jẹ́ o, ẹni ẹlẹ́ni ò ní jẹ́ṣẹ́ yín o, ẹ sì jèrè àwọn ọmọ yín. gbọmọgbọmọ ò sì ní gbọmọ lọ lọ́wọ́ yín. gbọmọgbọmọ pọ̀ láyé o, kì í ṣe ọmọ táàrí mọ́ o. ọmọ mi wà tóbi ń wò báyìí tí ò wúlò fóbi ẹ̀. 2026 làwà yà wà ní bóyá 16 àbí 15th of April. láti 2026 yìí òbí mi ò fojú kọ ọmọ tán sì jọ wà nínú ìlú, ọmọ mi ò tiẹ̀ pé òbí ẹ̀. lágbára ọlọ́run gbogbo ogun burúkú, ogun èdè, ogun kéèyàn ṣiṣẹ́ ká mọ́ fẹ́ jẹ́ kó jẹ́, ọlọ́run ó tú yín sílẹ̀ ń bẹ̀. yóò lálàákàyè àwọn ọmọ yẹn, ogun èṣù á parẹ́ nínú ayé wọn, àwọn ọmọ yóò wúlò fún yín. mo ṣe ládùúgbà wípé bí mo ṣe tọrọ fún yín, ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ fẹ́ mi náà. gbogbo egbògi tí mo máa ń fún yín mi ò yọ nǹkan kan sílẹ̀ o. mo ń retí ijọ́ tí màá pàdé ọlọ́run wa. mi ò yọ nǹkan kan sílẹ̀, ìyà ní sọ̀rọ̀ ni, ìyà ní fún yín ní nǹkan kan ni.
08037199363. Mo kí wa wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ó dàbọ̀.